Ẹ káàbọ̀ sórí ìkànnì YouTube wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti wà lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé kí ẹ bá wa tẹ kíni, ẹ bá wa tẹ subscription bell, ẹ tẹ thumbs up, ẹ dẹ̀ ṣe kíni, ẹ tẹ notification bell sódà gbogbo gbàtà bá mú review bí ilé wa jùmọ̀ máa láǹfààní láti gbádùn ara wa. Ǹjẹ́ bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ wàhálà ìdààmú kéré ó pọ̀ ni kò ní jẹ́ ti yín o. Bẹ́ẹ̀ ṣe tí wàá ń ṣe ara balẹ̀ tẹ́ ń ṣe àmì síbi comment section yẹn, gbogbo ohun tó ń dùn yín lọ́kàn yẹn Ọlọ́run Èdùmàrè àṣekínì àbáyín yanjú ẹ̀. Ìnira ó kéré ó pọ̀ kò wá ní jẹ́ ti yín. Sinimá wo la mú wá fún yín o, review wo la mú wá, Ewuro mà ni o. Wọ́n ní adùn ní gbẹ̀yìn ewúro, gbogbo wa pátápátá ìkorò ní wọnú ayé wa o. Adùn la ó mọ̀ rí ní gbogbo ọjọ́ ayé wa, bẹ́ẹ̀ ni o, adùn ní gbẹ̀yìn ewúro. Ewuro ni sinimá eléyìí. Àwọn òṣèré jàǹkànjàǹkàn bíi Mide Martins, kunle Afod Olayinka Abdulramon, gbogbo wọn ló ṣe kíni ló kópa ń bẹ̀. Ẹ sáré lọ sí orí Òkìkí TV lórí YouTube, ibẹ̀ lẹ ti máa rí wò, ẹ tẹ̀ síbẹ̀ Ewuro. Wá jẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí. Ẹ wò ó nílé ayé yìí, wọ́n ní bàbá ṣe ń ṣe láàláwọ̀ àbọ̀dà ṣe máa ń sọ, wọ́n ní ká tún mọ̀ ṣe kíni ká mọ̀ ṣe yá àyàsẹ̀ o. Bó ti wá jẹ́ nínú sinimá yìí tó jẹ́ wípé Mide Martins gbéṣẹ́ rù tí ò tiẹ̀ ná ní ìtẹ̀lẹ̀ tó jọ pọ̀ àtàwọn ọmọ tó bí, tó jẹ́ pé iṣẹ́ ni láàárọ̀, iṣẹ́ ni lọ́sàn-án, iṣẹ́ ni lálẹ́. Níbo ló tiẹ̀ fẹ́ já sí gan? O ṣé kìí ṣe pé ọmọ ọ̀dọ́ máa gbààyè Mide Martins pátápátá nínú ẹbí bó ti ṣe ń lọ tèmi ń wò nínú sinimá yìí? Ǹjẹ́ ṣé adùn tó wà nínú ilé ìgan ṣé ò ti máa dìkorò? Ṣé kìí ṣe pé Ewuro ti ń wọnú fámìlì Mide Martins lọ nínú fíìmù yìí ni o, kìí ṣe lójú ayé? Ọlọ́run ní jẹ́ kí kòrò wọnú ayé Mide Martins, tòró jẹ́ kan nínú àwọn àgbà òṣèré tèmi fẹ́ràn. Ǹjẹ́ nínú sinimá yìí ta lẹ́yìn tiẹ̀ gbé fún gan? Nínú sinimá yìí ta lẹ́yìn gbé fún? Ta ló gbìyànjú? Ta ni kudos yẹ fún? Glamour in terms of acting àtàwọn nǹkan kan tó wà nínú sinimá yìí ta lẹ́yìn gbé fún? Ẹ wò, ẹ jẹ́ ká pàdé ní comment section. Ṣé nǹkan tí Mide Martins ń ṣe ṣó mọ́gbọ́n wá? Ṣé nǹkan tó ń fojú ọkọ ẹ̀ rí tí ò ná ní ọmọ, tí ò ná ní ọkọ, tí ò lè dáná nulẹ̀, ṣó tiẹ̀ yẹ gẹ́gẹ́ bí obìnrin alálùbáríkà? Ṣẹ́yìn gangan tiẹ̀ lè gbarú ẹ̀?